Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run, àyànfẹ́ àti ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ iṣẹ́ ìránṣẹ́ ti ọjọ́ keje àti ohun tí Olúwa rán mi sí wa. Ní ìgbà tí a bá ti dúpẹ́ ní àkókò tó convenient fún wa, àdúrà àkọ́kọ́, Olúwa gbà mí lọ́wọ́ ohun tí ń pa mí tí mò ń pa mára. Olúwa bá mi ṣẹ́ ogun tí ń pa mí tí mò ń pa mára pé mi ì fẹ́ jẹ́ káyé ó gbọ́. Àdúrà ìkejì, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa wa, Olúwa bo àṣírí mi kọjá ìrànlọ́wọ́ ti ènìyàn lọ. Olúwa bo àṣírí mi kọjá ìrànlọ́wọ́ ènìyàn. Olúwa bo àṣírí mi dé ìkóríta tí ìran mẹ́rin mi tí àṣírí wọn yóò fi bò. Àdúrà èkejì, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa kòtò tí ayé gbẹ́ fún tèmi tọmọ tó lóore lọ́dún yìí má jẹ́ a kó sí. Kòtò ò ní parí ọdún yìí tí ayé gbẹ́ fún tèmi tọmọ tó lóore tọkọtaya, Olúwa ṣàánú mi má jẹ́ kó sí. Àdúrà ẹ̀kẹrin, ẹ sọ fún ọba àwọn ọba, ìsúndẹ̀dẹ̀ òjò ní máa ń lé òṣùmàrè wọlé. Yorùbá ni mo sọ. Ìsúndẹ̀dẹ̀ òjò ní lé òṣùmàrè wọlé. Ẹ porúkọ Jésù. Gbogbo òjò tó kóra jọ lójú ọ̀run láti lé òṣùmàrè tèmi wọlé. Ìyẹn ni pé láti lé ayé tèmi wọlé. Káyé kó má lè ràn kálẹ̀. Olúwa bá mi fi títóbi rẹ̀ ká. Gbogbo òjò tó sún láti lé òṣùmàrè tèmi wọlé, Olúwa fi ọwọ́ agbára rẹ̀ ká fún mi. Àdúrà àkárùn, Olúwa gbogbo tó dá sáyé jẹ́ ó fi ojú rere jọ dájọ́ ojú rere fún mi. Gbogbo tí ó dá sáyé àtayé àtọ̀run, Olúwa láti òní lọ jẹ́ ó dá àjọ ojú rere fún mi. Àdúrà ẹ̀kẹfà, ẹ pe orúkọ Jésù. Olúwa bá mi ṣẹ́ ogun iṣẹ́ ọjọ́ kẹfà. Olúwa bá mi ṣẹ́ ogun iṣẹ́ ọjọ́ kẹfà. Kí ni ogun iṣẹ́ ọjọ́ kẹfà? Ogun ènìyàn. Ogun ènìyàn. Ènìyàn lọ́lọ́run dá ní ọjọ́ kẹfà. Olúwa bá mi ṣẹ́ ogun iṣẹ́ ọjọ́ kẹfà tí í ṣe ogun ènìyàn. Àdúrà èkeje, ẹ kà sọ fún Ọlọ́run. Olúwa, mo mọ̀ wípé ìrìnàjò ayé sí ìjọba ọ̀run, ohun tó wà lójú ọ̀nà pọ̀, bọ̀ bá mi ṣẹ́ gbogbo ogun tó wà lójú ọ̀nà. Ìrìnàjò ayé sí ìjọba ọ̀run, ohun tí ń bẹ lójú ọ̀nà tó lè pani, tó lè gbéni mì, tó lè palẹ̀ èèyàn má kéèyàn má débẹ̀. Olúwa ó pọ̀ o, ṣùgbọ́n gbogbo tí ń bẹ lójú ọ̀nà kí n má lè dé ọ̀run. Olúwa bá mi pa lẹ́rẹ̀ mọ́, bá mi ṣọ́gun ẹ̀ mọ́. Thank you, God bless you. Ẹ gbọ́ ìrírí yìí, ẹ̀yin ọmọ Ọlọ́run, kí n tó sọ ohun tí mo máa sọ yìí. Ní ọ̀pọ̀ ọdún kan sẹ́yìn, nígbà tí mo wà nínú iṣẹ́ Olúwa, mo bẹ̀rẹ̀ sí rí aláǹtakùn, a máa kọ́ mi lójú nínú àwẹ̀ 40 days, 90 days. Màá máa lá onírú àlá, ṣùgbọ́n èyí tó ṣe kókó jù pé màá máa bá ara mi ní etí odò kan ní gbogbo ìgbà. Màá máa bára mi, tí n bá ti bára mi létí odò yẹn, gbogbo nǹkan yóò bá dàrú. Mo wá rántí odò yẹn pé odò yẹn wà ní àárín méjì, ìlú ibi tí ìyá mi ti bí mi àti ìlú èkejì. So mo wá gbéra ní ọjọ́ kan, mo wá gbéra. Ohùn Olúwa wọ́n sọ pé kí n lọ sí ibi odò yẹn. Ìgbà tí mo débẹ̀, mo wá wà nínú, wọ́n ti kọ́ hòtẹ́ẹ̀lì kan sí etí odò yẹn. Hòtẹ́ẹ̀lì tí wọ́n kọ́ yẹn mo wá gbà pẹ̀lú ẹni tó gbé mi lọ. Mo wá wà nínú iyàrá kan bẹ̀. Mo sọ fún àwọn ọlọ́tẹ̀ pé ká jọ mo wá gbàdúrà nílé, ká má dààmú bóyá wọn ò gbọ́rọ̀ mi àbí wọ́n wá clean, ká má worry. So mo láti wá wà ńbẹ̀ fún ìhòòhò ọjọ́ mẹ́ta, ọ̀sán mẹ́ta, ọ̀run mẹ́ta.
mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà pẹ̀lú bíbélì tuntun ni mo mú lọ mo wá àti aago ìgbàlà mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà mi ò lo aago ìgbàlà yẹn mẹ́ mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa gbogbo kí ló ń gbé mi wá sínú odò yìí kí ni mo wá ṣe nínú odò yìí aago ìgbàlà mi báwo ló ṣe dénú odò yìí mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà nígbà tí mo gbàdúrà títí mo wá rí wípé mo rí pé mo di ọmọ kékeré èmi fúnra mi àti ìyá mi ó wá wà ní mo rí òjìdára mi nínú odò yẹn ní ẹ̀gbẹ́ odò yẹn níbẹ̀ ni mo dúró tí olúwa sọ pé kí n pẹ̀lẹ́ o there is a covenant that has challenged you in these waters pé kí n lọ béèrè lọ́wọ́ ìyá mi pé kí ló ṣẹlẹ̀ sí mi so ọdún yẹn nígbà tí mo parí àdúrà yẹn inú àdúrà yẹn ni mo ti rí pé kí n tó jáde nínú àdúrà yẹn ni mo rí pé àwọn àgbà tó ti sùn nínú ìjọ ṣèèṣì wọ́n wá gbé mi látọwọ́ ìyá mi nínú odò wọ́n bá gbé mi jáde mo bá jáde bí mo ti jáde lọ ni wọ́n wá orin tí wọ́n wá ń kọ lọ́jọ́ náà ní ìmọ̀ àtàwọn jọ wá ń kọ wípé tàwàdà kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o tàpárá kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o mo lè kàn fáàmù ọlọ́run bàbá lọ́lá o níbi gbogbo tàwàdà kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o tàpárá kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o mo lè kàn fáàmù ọlọ́run bàbá lọ́lá o níbi gbogbo lójú ayé o tàwàdà kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o tàpárá kọ́ ọlọ́run mi máa ń bẹ láàyè o mo lè kàn fáàmù ọlọ́run bàbá lọ́lá o níbi gbogbo àwọn bàbá Ọbádáre gbogbo àwọn bàbá tó ti bí wọ́n ṣe wá gbé mi láti inú odò yẹn bí wọ́n ṣe gbé mi bí gbogbo wa ṣe láǹdì sí orí òkè àánú nìyẹn wọ́n kà gbé mi pé wọ́n gbé mi ní ojú àlá yẹn gbogbo wa láǹdì sí orí òkè àánú bí mo ṣe jí nìyẹn nígbà tí mo jí ní mídélè bí mo ṣe jí báyìí ni mo tan fóònù bí mo ṣe máa tan fóònù èèyàn alákan lórílẹ̀‐èdè yìí ló kọ́kọ́ pè mí ní ọdún náà lọ́hùn ní èkejì mo padà sí ìkejì arákejì ní ọjọ́ náà ní àárọ̀ ọjọ́ kejì tí mo wà ní ìkejì arákejì ni àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n máa gbọ́n tí mo sọ yìí wọ́n wá fẹ́ ṣèsọjí ńlá kan nílùú Àbújá ibi tá a ti fẹ́ ṣèsọjí ńlá yẹn wọ́n wá sí ọ̀dọ̀ bàbá Ọlọ́wẹ̀rẹ́ wọ́n fẹ́ wá pe bàbá Ọlọ́wẹ̀rẹ́ láti lọ darí ìsọjí yẹn gbàtà ń dọ̀dọ̀ bàbá Ọlọ́wẹ̀rẹ́ wọn ò rí bàbá Ọlọ́wẹ̀rẹ́ so bàbá Ọlọ́wẹ̀rẹ́ ò sí ilé wọ́n wá lọ sọ́dọ̀ bàbá Ẹ̀skáyà torí àwọn tó pè wọ́n wá ìsọjí ńlá ńlá Àbújá wọ́n á fẹ́ lọ pe bàbá Ẹ̀skáyà bá ṣe dọ́dọ̀ ọlọ́dẹ wọn ò bá bàbá Ẹ̀skáyà wọ́n fẹ́ wá sùn sí kejì májíká tó padà lọ ní ọjọ́ yẹn ni à ń ṣe prógráàmù kan ní kejì bàbá Adélékè Orímikọ́yà ló ń ṣe program ní ọjọ́ yẹn ni bàbá Adélékè fún mi ní program pé kíkà lò ṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún tí mo ṣe yẹn bí mo ṣe máa gbé máìkì lẹ̀ gẹ́lẹ́ báyìí ni wọ́n kà wá bá mi ní ibi tí mo wà ní wọ́n ní ibi báyìí gbogbo Àbújá coordinating council náà rán wọn wá o pé ṣùgbọ́n ìsọjí iṣẹ́ ìránṣẹ́ tí mo ṣe yìí wípé àwọn ọ̀tún lọ ọ̀dọ̀ bàbá Ẹ̀skáyà àwọn ọ̀dọ̀ bàbá lọ́wọ́ rẹ̀ pé èmi gangan ni wọ́n fẹ́ pè kó lọ ṣe program yẹn l'Àbújá ibi tí iṣẹ́ ìránṣẹ́ mi tó ti dé Àbújá nìyẹn ibẹ̀ ni iṣẹ́ láti gbà yẹn ní orí òkè yẹn ni wọ́n ti invite mi lọ sí Winners Chapel nílọ̀lújì ní orí òkè yẹn ni mo ti pàdé tó invite mi lọ sí Niger Delta láàárín ọ̀sẹ̀ yẹn tí mo rí pé wọ́n gbé mi
jáde káwọn àgbààgbà yẹn wá sórí òkàánú yẹn láàrin ọ̀sẹ̀ yẹn ni ìtàn mi tó yí padà nínú iṣẹ́ Olúwa. Kí ni mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa mo wá lọ bí ìyá mi léèrè pé kí ló ṣẹlẹ̀ láàrin ṣé o lọ gbà mí létí odò lẹ àbí kí ni ìdí. Ìyá mi wá sọ fún mi pé ibi tí ìgbà tó di ọ̀la táwọn fẹ́ bí mi òun àti bàbá mi ní misunderstanding ní òrun àwọn wá bínú fi ilé sílẹ̀ lórun àwọn wá kọjá odò yẹn lọ sí ìlú míì ní òrun pé àwọn wá ṣubú àwọn ò mọ àkàkà tó ṣẹlẹ̀ so báwọn ti ṣubú tán táwọn ń lọ ní àwọn bá ìgbà tẹ àwọn máa dé ibi tá a lọ tòkútẹ kòjó òkú kò jáàyè làwọn débẹ̀ yìí pé ọgbà yẹn náà wá bí mi bí a ṣe bí mi tán pé gbogbo ọmọ ní àkókò yẹn ló kú but èmi sustain àìsàn kan wà ní tó jáde ní àkókò yẹn pé àìsàn yẹn wọ́n pè ní Mrs. Olóde wípé gbogbo ọmọ tó pa ní àkókò yẹn ó more than 70 nílùú jù bẹ́ẹ̀ pé ṣùgbọ́n kàkà kó pa ẹ̀mí pé mo wà sustain the only thing tó ṣe ni pé ó gba ojú lójú ọ̀tá mi tó kó tó di pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí ṣe ojú yẹn bí àárọ̀ yẹn náà ojú yẹn ti fún mi ní issue nígbà yẹn and secondly ní ìṣẹ́jú yẹn ìgbà tí mo sustain tán mo tún ya odi fún 18 years jù bẹ́ẹ̀ tí mi ò lè sọ̀rọ̀ so nípa issue wàhálà yẹn ṣùgbọ́n kí ni mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ Ọlọ́run mú nínú ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ogun wa ti bẹ̀rẹ̀ nígbà tá a wà nínú oyún ọ̀pọ̀lọpọ̀ wa ló wà nínú májẹ̀mú táwa gangan ò tiẹ̀ mọ̀ wípé a wà nú ẹ̀ ní tí mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àyànfẹ́ ní ayé àtijọ́ ẹ̀kọ́ ni àwọn bàbá wa ẹ̀kọ́ àti ìrírí làwọn bàbá wa máa ń fún wa ṣùgbọ́n láyé ìṣeyìí ẹ̀kọ́ nìkan ni wọ́n fún wa nínú ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ ni wọ́n fún wa wọn ò fún wa ní ìrírí nínú iṣẹ́ Olúwa ẹ̀kọ́ ni wọ́n fún wa wọn ò fún wa ní ìrírí ní orílẹ̀-èdè ẹ̀kọ́ ni wọ́n fún wa wọn ò fún wa ní ìrírí a lot of things like that whereas ìrírí kẹ̀ ó ju ẹ̀kọ́ lọ níbi tí ẹ̀kọ́ ti lè fẹ́ẹ̀lì wa ń gbà míì ìrírí ó máa put wa away ó máa escape wa ó máa fún wa nípa excellent victory. Ẹ wá gbọ́ ihun tí mo torí ẹ̀ sọ lé ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ló wà nínú májẹ̀mú tá a dẹ̀ mọ̀ pé a wà ń bẹ̀. Ẹ pe orúkọ ọ̀ǹtí tẹ́mi mọ́ deliver mi lọ anywhere mo kà decide láti ra bíbélì tuntun àgọ́ ìgbàlà tuntun mo lọ sí ibẹ̀ yẹn mo lọ wà nú àìwẹ̀ tó jẹ́ pé àìwẹ̀ tẹ́mi náà mọ̀ pé mo wá gba àìwẹ̀ ni gbogbo ọjọ́ mẹ́ta ọ̀run mẹ́ta ọ̀sán mẹ́ta yẹn iná ni èmi fún ara mi tẹkùntẹkùn kí ló ń ṣẹlẹ̀ ọ̀tìgbà táwọn bàbá yẹn gbé mi dórí òkè pé májẹ̀mú tó wà nú ẹ̀ tí wọ́n gangan mọ̀ làwa mú ẹ jáde nú ẹ̀ látòun lọ bí mo tètè jáde lọ́nà ṣe là nìyẹn gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo pé tọ́pìkì tòní jíjáde nínú májẹ̀mú tí mo wà tí mi ò mọ̀ ẹ má bínú pé àkókò pọ̀ ìṣẹ́jú eléyìí pọ̀ ṣùgbọ́n ẹ ṣe deliverance lélẹ́yìí ẹ pe orúkọ Jésù àánú ẹ má gbàgbé pé mi ò lọ sọ́dọ̀ wòlíì kankan o mi ì dẹ̀ lọ sí deliverance kankan mo lọ sínú Olúwa pẹ̀lú májẹ̀mú Ọlọ́run dẹ̀ deliver mi ẹ pe orúkọ Jésù ọwọ́ agbára àánú Ọlọ́run o májẹ̀mú tí mo wà tèmi gangan ò mọ̀ májẹ̀mú táwọn ọmọ mi wà tí ẹ̀mí táwọn gangan ò mọ̀ Olúwa fọwọ́ agbára rẹ yọ mí o ẹ pe orúkọ Jésù orúkọ Jésù májẹ̀mú tí mo wà tí mi ò mọ̀ Olúwa yọ mí o májẹ̀mú táwọn ọmọ mi wà tí mi ò mọ̀ Olúwa yọ wá o Jésù Olúwa wa àmín ẹ̀yin ọmọ Ọlọ́run ìsọjí gangan lélẹ́yìí
ẹ má bínú, ẹ jọ̀ọ́ àkókò lè gùn díẹ̀ lélẹ́yìí torí iṣẹ́ ìránṣẹ́ yìí kò sẹ́nikẹ́ni tó bá pín fún tí ò ní rí ọ̀nà àbáyọ. Jíjáde nínú májẹ̀mú tí a wà táwa gangan mà ni mo pe àkọlé ẹ̀. Ẹ pe orúkọ Jésù, Olúwa lábẹ́ bó ti wọ́n orí o, ẹ gbà mí o nínú ìgbèkùn tí èmi àtayé mi wà tèmi gangan ò mọ̀. Ìgbèkùn tèmi àtayé mi wà tèmi gangan ò mọ̀. Olúwa gbà mí ó yá orúkọ Jésù. Ayérayé o, ìgbèkùn tèmi gangan wà táwọn ọmọ mi wà tí a mọ̀. Olúwa yọ wá, Olúwa yọ wá, Olúwa yọ wá. Bàbá fàánú gbà wá, fàánú gbà mí. Ìgbèkùn táwọn olóore mi wà, tọ́mọ mi wà, táyà mi wà, táwa gangan mọ̀. Olúwa yọ wá lórúkọ Jésù. Ó yá yọ wá, 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 yọ wá. Ní orúkọ Jésù Olúwa wa, àmín. Bògo ṣètò lógun rẹ̀ ṣètò ológo máa kọ̀ mínú. Máa kọ̀ mínú, máa kọ̀ mínú. Ògo yẹn ń bọ̀ wá jọba. Bí ògo ṣe tó lógun rẹ̀ ṣe tó, ológo má kọ̀ mínú, má kọ̀ mínú, má kọ̀ mínú. Ògo yẹn ó ń bọ̀ wá jọba. Bògo ṣètò lógun rẹ̀ ṣètò ológo máa kọ̀ mínú. Máa kọ̀ mínú, máa kọ̀ mínú. Ògo yẹn ó ń bọ̀ wá jọba. Bí ìràwọ̀ ṣètò lógun rẹ̀ ṣètò oníràwọ̀ máa kọ̀ mínú. Máa kọ̀ mínú, máa kọ̀ mínú. Ìràwọ̀ yẹn ń bọ̀ wá tán. Ògo yẹn ó bọ̀ wá jọba. 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 Lórúkọ Jésù Kristi Olúwa wa, fún ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi, ẹ kà pé orúkọ Jésù. Ògo tó dájọ́ ogun fún mi o. Olúwa má jí lọ lò nínú sàréè rẹ̀. Ògo tó dájọ́ ogun fún mi. Olúwa má jí lò nínú ibojì o. Olúwa jẹ́rìí lò ó yá orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, ògo tó dájọ́ ogun fún mi o. Olúwa má jí lò nínú ibojì, má jí lò nínú sàréè. Ògo tó dájọ́ ogun fáwọn ọmọ mi o. Olúwa má jà lò nínú ibojì. Ẹ̀mí mímọ́ o, gbà mí o, gbà mí o, gbà mí tọmọtọmọ, gbà mí tolóore tolére. Ògo tó dájọ́ ogun fún mi o. Má jí lò nínú ibojì o, má jí lò nínú ibojì o. Ògo tó dájọ́ ogun fáwọn ọmọ mi, má jà lò nínú ibojì o. Járí lò, járí lò. Jésù Olúwa wa, ẹ pariwo, ẹ pe orúkọ Jésù. Ìgbèkùn májẹ̀mú tí mo wà tí mi ò mọ̀, wòlíì ò lè gba ìyànú ẹ̀, pásọ̀ lè gba ìyànú ẹ̀. Ní ìgbà míì, deliverance orí òkè òràn àfi ìdásí Ọlọ́run nìkan àti àánú. Ẹ pe orúkọ Jésù. Ìdásí Ọlọ́run, àánú Ọlọ́run. Mo wà nínú májẹ̀mú kan tí mi ò mọ̀ o. Olúwa yọ mí o. Mo wà nínú májẹ̀mú kan tí mi ò mọ̀ o. Àwọn ọmọ mi wà nínú májẹ̀mú kan tá a mọ̀. Olúwa yọ wá ó yá orúkọ Jésù, orúkọ Jésù. Ọba àwọn ọba o, mo wà nínú májẹ̀mú kan tí mi ò mọ̀. Àwọn ọmọ mi wà nínú májẹ̀mú kan tá a mọ̀. Olúwa yọ wá, 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 Olúwa yọ wá.
ìgbèkùn májẹ̀mú kan tí mi ò mọ̀, májẹ̀mú tí mi ò mọ̀ tí mo wà nú ẹ̀, táwọn ọmọ mi wà tí a mọ̀, Olúwa yóò wà. Jésù Olúwa wa, àmín. Ẹ má bínú pé ìṣẹ́jú àti àkókò mi pọ̀ ní òní. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ bá mi máa pín mẹ́sẹ̀gì. Àwọn kan gbọ́dọ̀ jáde níta tọ̀dọ̀wọ́ ẹ̀, bá mi máa share mẹ́sẹ̀gì. Mo fi ẹni tó ní ayé àtọ̀run bẹ̀ ọ́. Àwọn kan gbọ́dọ̀ jáde, àwọn kan gbọ́dọ̀ jáde sẹ́ nínú ìgbèkùn tí wọ́n wà. Ẹlòmíì àkàdádé rí i pé òun wà nínú ẹgbẹ́ àjẹ́, òun gangan dẹ̀ wọnú ẹ̀, kò dẹ̀ sí ìkankan tó jọ bẹ́ẹ̀. Ẹlòmíì àkàdádé rí i pé òun bá àwọn aláwo jẹun, whereas òun gangan ó dẹ̀ mọ̀ pé ọmọ Ọlọ́run pọ́nbélé lòun. Ẹlòmíì àkàdádé rí i pé òun rìn hòhò lójú ayé, lójú nínú ẹ̀mí. Àpọ̀lọpọ̀ wa a wà nínú májẹ̀mú tó jẹ́ pé àwa gángan ò tiẹ̀ ṣe kíni, àti ẹ̀ máa pa wà ń bẹ̀. Àwa gángan ọkàn wa má, inú wa má ọmọ Ọlọ́run ní, ṣùgbọ́n àdẹ̀wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí mẹ́sẹ̀jì ó dúró sí ọ̀dọ̀ yín tẹ́ bá gbọ́. Bíbélì wípé fún àwa tá a ti gbàlà, ẹ ṣiṣẹ́ ìgbàlà ẹlòmíì, kẹwàá wo ohun tọ́lọ́run yóò fi san fún ìran mẹ́rin wa. Ẹ kà porúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ tó kẹ́yìn tó sùn nìyẹn, ó tó di oṣù August. Ẹ porúkọ Jésù. Ìfarahàn Ọlọ́run, ìbápàdé Ọlọ́run ló yọ mí, torí àwọn bàbá tó dìde tó wá gbà mí yẹn. Ìbápàdé Ọlọ́run, ìbápàdé Ọlọ́run, that is divine encounter. Ìbápàdé Ọlọ́run. Nígbà tí wọ́n wá gbà mí tán, àwa láǹdì sí orí òkèèrè o. Ìtumọ̀ ẹ̀ ni pé ìbápàdé Ọlọ́run pẹ̀lú ìsopọ̀ àánú. Ẹ korúkọ Jésù. Ìbápàdé Ọlọ́run pẹ̀lú ìsopọ̀ àánú o. Ẹ gbà mí lọ́wọ́ ìjọba tí mo wà nínú ẹ̀ tí mi ò lè gbára mi tọmọtọmọ. Ó yá, lọ́wọ́ májẹ̀mú tí mo wà nínú ẹ̀, lọ́wọ́ agbára tí mo wà nínú ẹ̀, lọ́wọ́ ìjọba tí mo wà nú ẹ̀ tẹ́mi gángan mọ̀ pé mo wà. Olúwa gbà mí tọmọtọmọ, gbà mí tayátayá, gbà mí tọkọtọkọ, gbà ìran mi, gbà ìran mi, gbà mí o, gbà mí o, gbà mí o, gbà mí o. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Kí àkókò yẹn má bàa pọ̀ jù, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ lọ ṣiṣẹ́, ẹ lọ fi àdúrà yẹn lọ gbà. Tí mo bá ní kí n wọnú ẹ̀, a máa lo àkókò tó pọ̀. Orí afẹ́fẹ́ dẹ̀ nílé yìí. Bíbélì dẹ̀ wípé ohun gbogbo ni àkókò wà fún. Ní ọ̀pọ̀lọpọ̀ kankan tó ń ṣẹlẹ̀ sí wa láyé, ẹ jẹ́ mọ̀ pé nínú májẹ̀mú tá a wà ló ń kọ̀ sí ẹ̀, táwa gangan ò dẹ̀ mọ̀. Ẹlòmíì báyìí tó bá déwájú ẹlòmíì, wọ́n ló lájẹ̀. Lóòótọ́ wòlíì yẹn ríran o, ṣùgbọ́n òun gangan ò dẹ̀ sí, torí pé nínú májẹ̀mú tóun gangan wà, tóun gangan ó wà nínú májẹ̀mú àjẹ́, òun gangan ò dẹ̀ mọ̀ pé òun wà ńbẹ̀. Wọ́n ti gbé wọnú májẹ̀mú àjẹ́ nígbà tóun gangan ò tiẹ̀ mọ̀ kankan. A dẹ̀ máa gbé àgọ́ ara àjẹ́ yẹn wọ̀. Ẹ sọ fún Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run o. This is the first message ní àti bíi 2009 tí mo ti ṣe message yìí. Voice note mo máa ń ṣe fáwọn ọmọ Ọlọ́run, but this year mo dìídì gba àwẹ̀ odidi oṣù mẹ́ta tí mo bá lọ ni pé ẹ gbé sí gbogbo ayé, ẹ má límìtì iṣẹ́ ìránṣẹ́ yìí mọ́. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ pe orúkọ Jésù. Olúwa dákun o. Olúwa dákun o. Gbà mí nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Olúwa wá, Olúwa dákun o. Olúwa dákun o. Gbà mí nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Gbà mí nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Gbà mí nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Tọmọtọmọ gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Ìránṣẹ́ gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí mo wà. Gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí a wà. Gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí a wà. Gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí a wà. Gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí a wà. Gbà wá nínú májẹ̀mú àìmọ̀ èyí tí a wà. Jésù Olúwa wa,
Olúwa dákun ọ, Olúwa dákun ọ, gbà wá nínú májẹ̀mú àìmọ́ èyí tí a wà. Ẹ rí i pé àwọn kan lè kórìíra wa, àwọn tó kórìíra wa yẹn kì í ṣe pé wọ́n kórìíra wa o, wọ́n ẹ̀ ṣọ̀tá wa o. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ wa la wà nínú májẹ̀mú tó jẹ́ pé àwa gangan ò mọ̀ pé wọ́n ti fi ẹ̀mí ìkórìíra sí wa lára. Gbogbo bí a bá dé, bí a ṣe rere, ibi ni wọ́n á fi san. Bí a sọ̀tọ̀ wàhálà ni. Tó ọ̀pọ̀lọpọ̀ wa la rò pé bóyá àwọn ọ̀tá yẹn kà dìde sí wa, a wà nínú májẹ̀mú kan ní táwa gangan ò mọ̀. Ẹ pe orúkọ Jésù. Olúwa jẹ́ àánú gbàdé ìkóríta tí mi ò ní, èmi àtayé mi àtàwọn ọmọ mi ò ní gbé nínú májẹ̀mú ìbọ̀dì má látùnní lọ. Májẹ̀mú ìbọ̀dì, májẹ̀mú tí mo wà nígbà tí májẹ̀mú tí wọ́n mú mi wọnú rẹ̀ tèmi gangan ọ̀dẹ̀ mà, tí májẹ̀mú dẹ̀ ń ba ìrìnàjò ayé mi jẹ́. Olúwa yọ mí láàárọ̀ yìí, ó yá. Olúwa gbà mí nínú gbogbo májẹ̀mú ìbọ̀dì tèmi àtayé mi wà, táwọn ọmọ mi wà, tí ìránṣẹ́ mi wà. Olúwa yọ mí, Olúwa yọ mí, Olúwa yọ mí. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ẹ wá fi eléyìí parí ẹ̀. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbé èmi àtayé mi àti ilé mi wọnú májẹ̀mú àlàáfíà. Ẹ gbọ́, Jeremáyà sọ pé májẹ̀mú tí mo ní sí yín, májẹ̀mú àlàáfíà ni, kì í ṣe ti ibi. Olúwa láti òní lọ gbé èmi àtayé mi, ìdílé mi, ìgbéyàwó ń gbé wa wọnú májẹ̀mú àlàáfíà, májẹ̀mú rere. Ó yá orúkọ Jésù láti àárọ̀ lọ, láti ìṣẹ́jú lọ, níbi gbogbo tẹ́ ẹ ti gbọ́ wa. Olúwa gbé wa wọnú májẹ̀mú àlàáfíà. Gbogbo àwọn tó ń gbọ́ mi, gbé wa wọnú májẹ̀mú àlàáfíà. Gbé ilé wa wọnú májẹ̀mú àlàáfíà. Gbé ìgbéyàwó wa wọnú májẹ̀mú àlàáfíà. Gbé iṣẹ́ ìránṣẹ́ wa wọnú májẹ̀mú àlàáfíà. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Síwájú sí i, mo bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run, onírú péèjì làwọn ọmọ Ọlọ́run, àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n hópù fún mi ní ìgbà tó jẹ́ pé mi ò authorize láti lo media tí wọ́n ń lò fara wọn. But láti 2 years to this time, mo authorize wọn kí wọ́n fi Násírì Iṣẹ́ Olúwa gbé mi dìde fún ẹ̀mí mi, kí wọ́n fi sí péèjì fún mi. Any péèjì tẹ́ ẹ bá rí tó ti yàtọ̀ sí yẹn, mo ń gbọ́ pé àwọn kan bèrè ní profile àbí kankan. Any péèjì tí ẹ bá ní tó ti yàtọ̀ sí yẹn, ẹ má join ara wọn sí. Péèjì tí mo dárúkọ yìí, Násírì Iṣẹ́ Olúwa gbé, Násírì Iṣẹ́ Olúwa gbé mi dìde ní genuine péèjì tí mo authorize o, torí àwọn ọmọ Olúwa ló wà pẹ̀lú wa. Ní YouTube, Násírì Iṣẹ́. Ní TikTok, Násírì Iṣẹ́ Olúwa gbé mi dìde. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti darapọ̀ mọ́ mi, prógrámù yìí ó tó di oṣù tí ń bọ̀, ọjọ́ 7. So mo dẹ̀ tún wá fi eléyìí parí ẹ̀. Mo bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run ní gbogbo ibi tí ẹ ti gbọ́ mi kárí ayé. Ẹ má ṣaláì fi mí sínú àdúrà. Ẹ má ṣaláì fi èmi náà sínú àdúrà. Bíbélì wípé irin á máa kún irin. Ẹ gbàdúrà fún èmi náà. Ohun mẹ́ta ló ṣòro tí ó ṣòro jù láyé. Tí ìran ogun mẹ́ta ni ó ṣòro jù láyé tí ìran ènìyàn ò lè sọ pé ó lè ríṣẹ́. Èkíní, ogun ẹran ara. Èkejì, ogun ẹ̀jẹ̀. Ẹ̀kẹta, ogun òpè. Mo fi méjì kún. Ẹ̀kẹrin, ogun àṣìsọ. Àkàrùn, ogun àṣìṣe. Ìran ènìyàn lè ní òun pé nínú ibi márùn-ún yìí. You can't. Òpè, ẹran ara, ẹ̀jẹ̀, àṣìsọ, àṣìṣe. Ní ọ̀pọ̀ ìgbà, ogun mẹ́rin yìí ó lè dìde sí ìránṣẹ́ Ọlọ́run, ojúlówó ọmọ Ọlọ́run. Àwọn èèyàn á dẹ̀ wọ̀ pé tí ẹnìyàn náà ni. So ìkan márùn-ún yìí ẹ máa fi gbàdúrà fún mi. Gbogbo ọmọ Ọlọ́run
ló need láti take care of these 5 areas. Torí ní ìgbà míì a fi òpè ṣe kankan, ìgbà míì a fi ẹ̀jẹ̀ ṣe kankan, ìgbà míì a fi rárá ṣe kankan, ìgbà míì àṣìṣe míì wọlé, ìgbà míì àṣìṣọ. Kò sí ọmọ Ọlọ́run tí ó lè perfect níbi márùn-ún ọ̀ǹtì tí gbogbo wa bá ń gbàdúrà fún, ọ̀ǹtì tí àánú bá sọ̀rọ̀ fún, ọ̀ǹtì tí ojú rere àti ìrànlọ́wọ́ Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run bá wà fún. So mo bẹ̀ wá, ẹ máa gbàdúrà yẹn fún mi. Mo fún yín ní kọ́kọ́rọ́ márùn-ún yìí, ẹ máa fi tọrọ fún mi. Èmi náà tó máa fi tọrọ fún yín. That is number 1 advice. Ní ọjọ́ kẹta sí ọjọ́ kẹrin tó sọjọ́ ìbí mi lóṣù August, ó jẹ́ ìṣọ́run àti gbogbo àwọn ọmọ Ọlọ́run. Ẹ gbàdúrà fún mi kó tó di ọjọ́ yẹn. Ẹ̀dẹ̀ tún lè join wa ní gbogbo ọjọ́ Thursday aago 6 àárọ̀ sí 9, gbogbo alẹ́ Sunday aago 11 sí aago 1 òru. Ẹ join wa tí orí ọ̀fẹ́ bá wà, tí a bá ní àkókò yìí, Olúwa yóò wà pẹ̀lú wa. Advice ìmọ̀ràn ẹ̀kẹta, mo bẹ̀ gbogbo yín ní ìyọ́nú Ọlọ́run. Ẹ jẹ́ á pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀, ká pínyà pẹ̀lú èèyàn búburú, ká dẹ̀ pínyà pẹ̀lú àwọn òpè ènìyàn kí àdúrà wa kí ó lè gbà. Àti pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ká kíyèsí ara. Àkókò tá a bá ń gbàdúrà, irú èèyàn wo ló ń pè wá, irú ẹ̀dá wo là ń gbé kọ̀lù ẹ̀. Ṣé aago wo ló pè wá? Ṣé aago 1 ni, aago 12 ni, aago 3 ni, aago 9, aago 6 àárọ̀ ni, aago 3 ọ̀run ni, aago 1 ọ̀run ni, aago 12 ọ̀run? Ẹ gbọ́dọ̀ wà very careful. Àwọn kọ́ọ̀lù tó bá wọlé lákòókò yẹn, ẹ gbọ́dọ̀ wà very careful. Kí ni móòdù tí ẹ wà? Olúwa yóò wà pẹ̀lú wa o. Kò sẹ́ni tó gbọ́n tán láyé o, àfi k'Ọlọ́run máa tì wá lẹ́yìn o, kó lè ràn wá lọ́wọ́ dópin. Ẹ wá pariwo orúkọ Jésù. Ẹ pe orúkọ Jésù. My number remain the same, 080380305. 080380305. 62 ló parí ẹ̀. My name remain the same, Iṣẹ́ Násírì Olúwagbémi dìde. Mo gbàdúrà, ẹ jẹ́ ká pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀, àwọn èèyàn búburú, àwọn òpè ènìyàn, kí a dẹ̀ fi ayérayé sí ọkàn wa, kí gbogbo wa gbàgbọ́ pé a ó parí ìrìnàjò táyé ní ọjọ́ kan lábẹ́ kóòtù orí. Àwa náà gbọ́ announcement ní àná nípa ààrẹ àná. So bó ti wù ká pẹ́ láyé tó, a day is coming we will leave this sinful world, woeful world. Thank you. God bless you all. Orúkọ Jésù, Ọlọ́run ayérayé, gbogbo àwọn ọmọ Ọlọ́run tó dùn ní wa lórí prógrámù, tó share prógrámù, tó tún máa gbogbo ibi tí mẹ́sẹ̀gì bá dé ní ayé, gbogbo àwa tá a wà nínú májẹ̀mú tá a mọ̀, Olúwa fàánú yọ wá. Gbólóhùn èkejì ni wípé Ọlọ́run Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, gbogbo agbára tó fẹ́ gba ayé lọ́wọ́ wa lórúkọ Jésù, tí ò fẹ́ jẹ́ kárí ohun tá a wá ṣe láyé ṣe, Olúwa dáná sun. Gbólóhùn ẹ̀kẹta, ìdásí Ọlọ́run àti ìsopọ̀ àánú kó yọ wá nínú gbogbo ìgbèkùn tá a lè wà, tọ́mọ wa lè wà, táyà wa lè wà, tọkọ wa lè wà, tíran wa lè wà, tí àwa gangan ò tẹ̀ wá lórúkọ Jésù. Gbogbo ìgbèkùn tá a tojú àlá wọ̀, tá a ti bí oúnjẹ wọ̀, tá a ti bí ìbálòpọ̀ wọ̀, gbogbo ìgbèkùn tá a ti inú oyún wọ̀, gbogbo ìgbèkùn tá a ti ọjọ́ tán bí wa wọ̀, lórúkọ Olúwa, bẹ́ẹ̀ tí bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn ọmọ Ọlọ́run fún ìtúsílẹ̀, fún deliverance wa, lórúkọ Jésù, Olúwa kó yọ wá. Ògo ni fún Jésù lógo. Bí ẹ bá fẹ́ pín mẹ́sẹ̀gì, ẹ sọ fún àwọn tẹ́ fẹ́ pé please listen to this message and use it for prayer. Tí ogun ò bá wá ṣẹ́, ó jẹ́ pé Ọlọ́run rán mi iṣẹ́ nìyẹn, wọ́n dẹ̀ gbàgbọ́ pé Olúwa àwọn ọmọ ogun rán mi iṣẹ́ o. Ẹ take note of that. Ọlọ́run rán mi iṣẹ́, ogun ló fẹ́ ṣe àkóbá, but we thank God, Ọlọ́run ti gbà wá. Thank you. Together we shall make heaven. Àárín Kristi ká torí kú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ tẹ̀lé wa, tí ẹ dẹ̀ bá mi share message, tí ẹ dẹ̀ follow wa. Thank you. God bless you. Thank you.